ara àwọn iṣẹ́ tí máa ń gbàyàn lẹ̀ lẹ́nu àwọn ọ̀tá. Tá a bá peṣẹ́ yìí ní back to sender ọ lọ. Tá a bá ní má fọwọ́ kàn mí ọ lọ. Nítorí wípé àfọwọ́fọnná kan kì í dúró dání. Àfọwọ́fọnná kan kì í dúró rojọ́. Iṣẹ́ tẹ́ rí tẹ́ ń wò lójú móhùnmáwòrán yẹn, òun ni iṣẹ́ ọ̀tá téèyàn fi máa ń bọ́ lọ́wọ́ ọ̀tá. Òun ni iṣẹ́ àjàbọ́ téèyàn fi máa ń lọ. Ẹ rí wípé iná lásán lẹ̀ ń wò. Ẹ mọ̀ wò pé ṣé bàbá Fágbéorógbè kankan náà ni rárá o. Ó ní tá a máa ń fògùn náà igi ẹ̀mí ń ṣe. Kò sí bí yóò ṣe lò ó tí ò ní dúpẹ́ fọ́lọ́hun. Ara àwọn iṣẹ́ tó le tó lágbára ni téèyàn fi máa ń bọ́ lọ́wọ́ ọ̀tá ni. Tọ́ta bá ń dààmú èèyàn púpọ̀. Ṣùgbọ́n igi ẹ̀mí là á máa ń lo ògùn náà igi ẹ̀mí. Òun ní báyìí ṣe rí. Ẹ rí pé igi ẹ̀mí ni fáwọn àgbàlagbà tó bá dá igi mọ̀, igi ẹ̀mí ni òun láwọ̀ ara kán díẹ̀ sójú ọlọ. Wọ́n ní jẹ́kúnú oògùn ò tó ni ó rí pọ́pọ́n ròbẹ̀ròbẹ̀ kó o tó kan. Ó rí pọ́pọ́n ròbẹ̀ròbẹ̀. Dèdè ń tá a fẹ́ lò náà pọ̀ àṣẹ ni. Dèdè ń tá a fẹ́ lò náà pọ̀. Díẹ̀ òun náà ti tó. Wọ́n ní jẹ́kúnú oògùn bó bá jẹ́ májèlé béèyàn bá fi kanu yọ́mọ̀ pé òun jẹ nǹkan. Ṣé rí á wà lọ báyìí. Ògùn náà gé ẹ̀mí ni o. Òun lálọ̀. Tá a bá ti lọ tó kúnná. Kò sí nǹkan àmì tá a fi kún. Tó bá wù ọ́, o lè pò mọ́ òrí kó máa fi para. Tó bá wù ọ́, o lè pò mọ́ṣẹ́ kó máa fi wẹ̀ lálẹ́. Tó bá wù ọ́, ìpara tó ń lò ìwọ kàn rárá po díẹ̀ mọ́ kó máa fi para. Ó rí i pé gbogbo àwọn tí máa ń dààmú rẹ tí wọ́n ń ṣe ọ́ wọ́n ṣàṣẹ́yìn fún ọ. Bó o bá wá rí igi ẹ̀mí kò sí igi tó o lè lò. Ẹlòmíì ti lè máa bi mí léèrè pé bàbá Èkó la wà, Pọ́tà la wà, ìlú báyìí la wà, kò sí igi ẹ̀mí ń bẹ. Bẹ́ẹ̀ ni tó o bá rí igi ẹ̀mí kódà pákó tán fi là fún lé ẹni igi lò ó yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n o lè má ṣiṣẹ́ tó igi ẹ̀mí ni. Ṣùgbọ́n òun náà ó ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe. Tá a bá ti lọ tó kúnná á wá wá aṣẹ tó dí, àjọ tó dí dáadáa. A fi powder rẹ̀. Tá a bá ti fi powder rẹ̀ tán. Ògùn ti dé. Nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383. Tá a bá ti powder rẹ̀ tán tá a rí tó kúnná dáadáa. Ṣé rí tàwọn tí ń bá mi rajà ti mọ̀ pé bí mo ṣe ń lọ ògùn mi máa kúnná gan. Tá a bá lọ tán á wá fi àjọ tó dí á fi ṣe kíni á fi jọ ọ́. Kò fi nílé àfẹ́ẹ̀tì àgọ́ ara. Lóòótọ́ eléyìí ṣe nǹkan jíjẹ. Ṣùgbọ́n nígbà tá a bá ti ṣe tó dídán ìyẹn gbogbo nǹkan gbọ́dọ̀ mọ̀ wà nímọ́tótó. Nímọ̀ torí pé bóyá à ń ṣoògùn dúdú ká má mú nímọ́tótó. Tá a wà lọ tí ó kunná á fàjọ tó díjú dáadáa á fi jọ. Ìwọ kàn ra bu díẹ̀ sínú ìpara rẹ̀. Any cream tó bá ń lò. Torí tó bá tún ti pọ̀ jù fún ẹ̀yin tẹ́ pupa kó mọ̀ di pé yóò máa hàn lára. Kàn ra bu díẹ̀ kékeré kó bu sí ara ìkọ́ra. Tó bá ti ra bu díẹ̀ báyìí ti tó. Tó bá ti ra bu díẹ̀ báyìí sínú ìpara rẹ̀ kó má hàn jù ń bẹ̀. Èèyàn ní jẹlé kó má mọ̀ kó ń jẹ májèlé. Wọ́n ra fi sí. Ó rí i pé àwọn ọ̀tá rẹ̀ máa sún sẹ́yìn fún ọ máa rí nǹkan ṣe. Ara àwọn nǹkan táwọn bàbá wa fi jagun ayé nìyí. Àwọn iṣẹ́ tí wọ́n fi jagun ayé bẹ lóríṣiríṣi tí mo mọ̀ tó pọ̀. Àwọn iṣẹ́ tí wọ́n fi dọmọ ayé tí wọ́n ò ní rí ọṣẹ níbi. Àwọn iṣẹ́ tí wọ́n fi rí àṣírí bíbò tó confirm mọ́.
àwọn ṣí ajé ń bẹ lóríṣiríṣi ọṣẹ ajé kan mẹ́ta ń ta 500,000 àwọn tí tó ti rà náà lè ròyìn èèyàn níra kọ́ mọ́ dúpẹ́ fọlọ́run àwọn ọṣẹ dúró mẹ́ta ń ta 50,000 ọṣẹ tajà mẹ́ta ń ta 50,000 ìwọ náà mọ́ dúró béèyàn bá ti dúró yóò débi tí ń lọ béèyàn bá ti dúró yóò máa jẹun béèyàn bá ti dúró ọ̀nà ọmọ ṣí béèyàn bá ti dúró yóò kú olóko kòsíkòsí má sùn béèyàn bá ti sùn yóò máa sùn díẹ̀díẹ̀ kìí sọjọ́ tá a bá bímọ lọ máa ń rìn lọ máa ń jòkó díẹ̀díẹ̀ ni tó bá ti ń lo iṣẹ́ kan tó rí páyì padà ń dé díẹ̀díẹ̀ má dúró máa tẹ̀síwájú ọmọ ga àǹfààní bẹ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ẹ lè mọ́ bá ń tẹ̀ ń wá pàdé lórí Facebook mi ṣùgbọ́n nǹkan tó iṣẹ́ tí ń bẹ lórí YouTube mi ó pọ̀ ẹni tí ò bá ti máa ń follow mi ní Facebook tí ò ti subscribe sórí YouTube mi kó follow mi ó miss àwọn àǹfààní bẹ́ẹ̀ tó bùháyà tí ó wúlò fún yín bóyá àwọn iṣẹ́ kéékèèké tẹ́yìn náà lè sáré ṣe fún àwọn nǹkan kan tí ń dààmú yín àbí nǹkan kan tẹ́ ń là kọjá pẹ̀lú àṣẹ Ọlọ́run ní dórí YouTube mi kẹ́ mọ́ rí n tó pọ̀ ń bẹ tó sì confam gbogbo iṣẹ́ tẹ́ bá ti rí lórí YouTube mi lórí Facebook mi lórí TikTok mi fẹ́ tested confam ní mọ́ sùn wọ́n jẹ́ yín ó fi búrẹ́dì kó olómi ọbẹ̀ jẹ́ pé ọmọ lo nǹkan dúdú wọ́n ní ọmọ lo nǹkan dúdú yóò sì rẹ̀ wọ́n ní ó gbé lọ síbítù ṣebí àwọn nǹkan dúdú títà àwọn òyìnbó làwọn padà ni wọ́n sọ di nǹkan funfun mọ́ wa lọ́wọ́ wọ́n ní kíjọba rẹ́gísítà rẹ̀ Ọlọ́run sì ṣe nísìnyí àwọn nǹkan dúdú tiwa náà ti wọ international àwọn èbó tí ń gbéṣẹ́ fún wa àwa tá a ní nǹkan ẹmọ́jà sùn à ń ṣiṣẹ́ fún èbó oògùn èbó tẹ́ rí wọn níbi tó sára lóore mọ́ akúdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀tọ̀ nǹkan dúdú àwọn bàbá wa ní ìṣe ó ti gbọ̀nà ara yọ àwa náà ti wà lókè báyìí nígbà tó Ọlọ́run ti ẹ̀mú Nàìjíríà gbogbo àwọn dókítà oníṣègùn òyìnbó wọn ti sá lọ tán gbogbo wọn ti sá lọ àbúrọ̀dù tán wọ́n ti fílẹ̀ fáwọn oníṣẹ̀ṣe wọ́n ti fílẹ̀ fáwọn ológun dúdú kọ̀ tán bẹ́ẹ̀ fẹ́ wa tẹ́lẹ̀ fẹ́ wa ń tipátipá nìsín wọ́n ní tipátipá làwọn fi fẹ́ràn Ṣàngó ó ti di odi tipátipá nìsín nígbà bá lọ síbítù tẹ́ẹ̀rí dókítà tí ó tọ́jú yín ẹni padà wádọ̀ àwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o Yorùbá ọmọ lọ síwájú o nọ́mbà tẹ́ pè mí sílẹ̀ kan sí 080 30 45 63 83 ẹ like ẹ share ẹ comment ẹ ní dààmú ọkàn wọ́n balẹ̀ o béèyàn bá ti sùn yóò sùn má jẹ́ wọ́n fi búrẹ́dì kú olómi ọbẹ̀ jẹ má jẹ́ wọ́n tán pé nǹkan dúdú ọ̀dá o ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.